ọpẹ́ ni fún Ọlọ́run ọba tó ní ètò lọ́dọ̀. ọpẹ́ ni fún Ọlọ́run ọba àdá tán. mo kí wa ní gbogbo tí ẹ bá ti ń gbọ́ mi. ó bá ṣe pé àárọ̀ lẹ́wà mo kí yín ẹ káàárọ̀, tó bá ṣe pé ọ̀sán lẹ́wà mo kí yín ẹ káàsán. a kú bójú ọjọ́ ti rí. tó bá ṣe pé alẹ́ báyìí náà lẹ́sìn wà, mo fi àsìkò tí ń kálukú bá wà mo fi kí wa pé ẹ ká jalẹ́ o, ọ̀dẹ̀ ọ̀dà bí yóò dákun ní bàjẹ́. mo wá kí wa torí pé kíkí méjì báyìí náà ló wà. mo kí wa pé shalom shalom. kíkí tó sì kejì ni pé mo kí wa ní kíkí Ọlọ́run, kíkí àlàáfíà, wípé àlàáfíà Ọlọ́run kan máa bẹ́ẹ̀ nìkan máa gbé. asalaamu aleykum wa rahmatulahi wa barakatuhu. mo kí wa púpọ̀. a kú dédé àkókò tí a wà yìí. ẹ rí i pé mi ń ṣàdédé bọ́ síta. tí ó bá nídìí obìnrin kì í jẹ́ kúmólú. tí a bá wá ní ká máa wòran ká dákẹ́ ká fọ́ lẹ́rán, nǹkan lè bàjẹ́ o. bá a bá ní kí wèrè kó sòkú ìyá ẹ̀ bó bá ṣe fẹ́, wàláì yóò sòkú ìyá ẹ̀ jẹ. àbí ohun tí mò ń sọ òye yín. ẹ dákun nípa ọ̀rọ̀ àwọn alìsúnà lórí ọ̀rọ̀ àwọn ẹlẹ́hà. àwọn alìsúnà tí wọ́n lọ bá tí wọ́n ń ṣe fàákájà igun alìsúnà àti igun Alhaja Kaola. òun mo fẹ́ ló gbé mi jáde lórí ọ̀rọ̀ àwọn ẹlẹ́hà. nígbà tí ìyá wa Alhaja Kaola tó máa gbé àwọn ẹlẹ́hà jáde, ó gbé wọn jáde níbi tí àwọn ẹlẹ́hà tí wọ́n ti ń ké gbàjarè pé yà ń jà wọ́n, ebi ń pa wọ́n. nínú àwọn táwọn jẹ́lẹ́hà ẹlòmíín ṣàgbèrè, ẹlòmíín jalè, ohun tí ọ̀tọ̀ ẹlòmíín ṣe, tí wọ́n tó ní akú ń sọ àwọn nǹkan wọ̀nyẹn nígbà náà. ó dà pé mo jáde níbi tí mo ti gbé Seyidatu Karimat Ọlọ́run ṣẹ̀yẹ jáde tó sọ nípa ẹlẹ́hà. ṣùgbọ́n nísìn ohun títún ń ṣẹlẹ̀ yìí ó ti fẹ́ ta àbùkù. ǹjẹ́ kò ní ta àbùkù ẹ̀sìn? ṣé kò ní ta àbùkù ẹ̀sìn Islam? ìdí nìyí tó pé mo tẹ̀ kọ́ fẹ́ béèrè ìbéèrè kan náà. ẹ dákun ẹ̀yin ọmọ ìyá wa, ẹ jọ̀ọ́ ṣé Islam pé méjì ni? bóyá kárẹ́ ní tí ó mẹ́sì ẹ̀ wá, ṣé Islam só pé méjì nínú ayé tá a wà yìí? ká lè mọ̀. àwọn alìsúnà Alhaja Kaola, bí àwọn alìsúnà bá sọ pé mùsùlùmí làwọn, Islam làwọn, Islam lẹ̀sìn àwọn, ipò látò Alhaja Kaola sí. ṣé kìí sọmọ ìyá wa ni? ṣé kìí sọmọ mùsùlùmí ni? ṣé kìí ṣe pé ẹ̀sìn Islam lẹ̀sìn rẹ̀ ni? because ohun tí ń ṣẹlẹ̀ yìí ó fẹ́ má yé wa mọ́, ṣùgbọ́n tá a bá ṣọ́ra á bà nǹkan jẹ́ o. ẹ má jẹ́ àtànra wa jẹ. gbogbo ẹ̀yin ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam, ẹ gbọ́, igun kìíní ń búra, wàláì igun kìíní ń búra. wọ́n ń fi Ọlọ́run àti ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àti ọ̀rọ̀ Ọlọ́run tá a mọ̀ sí ìwé mímọ́ tó jẹ́ alikuriyan tá a mọ̀ sí ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n tún fi ń búra. igun kìíní ni àwọn alìsúnà wọ́n fi ń búra.
Alhaja Kaola àwọn náà ń lo wọ́n fi Ọlọ́run àti ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àti alikurihan tá a gbà sí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run àwọn náà tún fi ń búra ọ̀rọ̀ yìí wá di ọlọ́mọ̀mọ́mọ́mọ́ ó wá di ìkóríta mẹ́ta tí dààmú àlejò èmi wá ń wo nísìn tí ta ni ká gbà báyìí ṣé ti ìyá Kaola ní ká gbà pé òdodo ní sọ ni àbí ti àwọn alìsúnà nígbà tí àwọn méjèèjì ń fi Ọlọ́run àti ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àti alikuriyan tá a gbà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run táwọn àwọn ogun méjèèjì kan fi ń búra ta ni ká gbà pé ó ń sòdodo tàbá wò ó ẹ rí i pé bí ìgbà tí yẹn ń yẹpẹrẹ ẹ̀sìn ni bí ìgbà tí yẹn ń yẹ̀yẹ́ ẹ̀sìn ilẹ̀ ìfẹ́ jọ lójú èmi igun méjèèjì ń búra ẹ̀ ń fi Ọlọ́run àti ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àti alikurihan ẹ̀ fi ń búra ìbá dára ká dá wọn lótó ìbá dára ká dá wọn ní ó tó torí ohun méjì kọ́ torí àwọn tí ẹ̀sìn ò yé torí àwọn tí ò gbàgbọ́ yé ẹ̀sìn òun mo ṣe ń sọ pé ẹ jẹ́ á dá wọn lótó bí ẹ bá débi olúfimọ èèyàn fi mọ ni ọ̀bẹ gọmọ lọ́wọ́ ọmọ sọ̀bẹ́lẹ̀ ọ̀bẹ ti ṣe ohun tí ó ṣe kí ni fàákàjà ní ìsìn kí la fẹ́ múlò nú ẹ̀ báyìí torí kò yé èmi o n ta fẹ́ múlò nú ẹ̀ nísìn kò yé mi. Kò yé mi rárá torí tá a bá ṣọ́ra kí èsúrú kó má bàa pàdídà kó má lájà igun kínní àti igun kejì ẹ dákẹ́ bá mi share prógrámù yìí ẹ bá mi share ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ wo òní ní ọjọ́ kínní oṣù kínní 2023 gbogbo yín pátápátá gbogbo wa pátápátá gbogbo ẹni tó bá wò mí tó share ètò yìí gbogbo ohun tó lé ní ọdún tó kọjá tó bá pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run wọlé pé o share ọwọ́ yóò fi lé ẹ lọ́wọ́ o yóò fi oore rẹ yóò fi lé ẹ lọ́wọ́ Ọlọ́run wọlé pé o share yóò fi lé ẹ lọ́wọ́ o yóò fòore oore yẹn yóò fi lé ẹ lọ́wọ́ Ọlọ́run wá rán aláàánú kan ṣoṣo tó ju ẹgbẹgbẹ̀rún èèyàn lọ Ọlọ́run rán sí ẹ bá mi share ẹ bá mi subscribe sí ẹ jẹ́ kó délé kó dóko ẹ jẹ́ máa ronú o ẹ̀yin alùsùnà àti Alhaja Kaola fàákàjà wa ń lọ lórí social media ẹ jẹ́ ìgbọ́ná sọ́tọ̀ súnà ẹ̀mí sì wá sọ́tọ̀ súnà sá ẹ̀ ń yẹpẹrẹ ẹ̀sìn ni ẹ fẹ́ yẹpẹrẹ Islam tí a bá ṣọ́ra ẹ rí i pé àwọn kan máa fẹ̀sìn Islam sílẹ̀ ẹ má jẹ́ ntọ́yìn jẹ níbi tá a gbé ń ba bọ̀ yìí mo kọ́ gbọ́ tẹ́lẹ̀ wípé Alhaja Kaola ara àwọn alìsúnà náà ni ṣùgbọ́n ṣá
kábíyèsí Ọlọ́run ṣé bí ara yín ni Alhaja Kaola ṣùgbọ́n ṣá ìgbóta àkókò kan ẹgbẹ́ àwọn kò ń bẹ̀ pé wọn ò kí ń sara yín o ẹ deny wọn ẹ deny Alhaja Kaola ọ̀dà ẹ jẹ́ ká wò báyìí nísìn ẹ dákẹ́ bá mi sí ààrẹ o ẹ dákun tó Ọlọ́run ẹ sí ààrẹ ẹ jẹ́ káwọn alìsùn náà gbọ́ ẹ jẹ́ kí ìyá Kaola kọ́kàn lára torí ibi tẹ́ ń gbé ń lọ yìí bí ìgbà tẹ́ ń yẹpẹrẹ ẹ jagun ẹ̀sìn o ẹ jagun ẹ̀sìn ẹ fẹ́ yẹpẹrẹ ẹ̀sìn ni kí ẹ jẹ́ pé ń jagun ẹ̀sìn ọ̀dà ẹ jẹ́ ká wò báyìí àwọn ẹlẹ́hà dìde wọ́n ní wọ́n tọ́ ìyá Alhaja Kaola lọ a gbọ́ bí Alhaja Kaola bó ṣe agbá reactions ẹ̀ pẹ̀lú àwọn ẹlẹ́hà tó wá ẹ ti ń get ọ̀dà owó wọlé àkáǹtì tó wọlé sí agbọ́ bálá ajá ṣe pín owó gbogbo yẹn kọ́ la fẹ́ lò sí Alhaja Kaola sóhun lọ organize àwọn ẹlẹ́hà ni sóhun lọ organize fún wọn sóhun ló ní kó bá wọn ẹ sì gbọ́ nígbà tí yàrá mọ́nì ń sọ̀rọ̀ yàrá mọ́nì tó ń ba arákàlígà school ńgbà kan tó lóun jẹ gbèsè 200,000 inú owó tí wọ́n pín ọgbà 50,000 ó lóun yá 10,000 sí lọ́wọ́ àwọn ará wọn onígbà wo lòun ó jẹ gbèsè ẹ kọ́kọ́ dúró ná ṣe bí Alhaja àwọn ẹlẹ́hà yìí àmọ́ sẹ́rí obìnrin ẹ jẹ́ ṣọ́ra fóbìnrin púpọ̀ ẹ wo bí nínú ayé lẹ́yìn Ọlọ́run obìnrin ló tún lágbára obìnrin ló tún ní agbára jù lẹ́yìn Ọlọ́run ẹkún táwọn ìyá Ramoni wá ń sùn yìí wọn ò rò tẹ́lẹ̀ ni ṣe báwọn ni wọ́n kóra wọn jọ tí wọ́n lọ bá Alhaja Kaola àbí sí Alhaja Kaola lọ organize wọn ni ṣé ká sọ pé Alhaja Kaola ní ó ń wá owó ni gbogbo owó tí wọ́n sì náà wọ́n rí yìí tí wọ́n rí gbàjọ yìí ààrí ibi tí Alhaja Kaola tó ti ṣe owó mọ́kà Alhaja Kaola tún fi owó kún ni 400,000 àwọn ẹlẹ́hà yìí wọ́n ní àwọn kan wà tó pé wọn ò kí ń ṣẹlẹ́hà ẹ jẹ́ kí n sọ kí nìkan fún yín sẹ́rí inú ayé lónìí àwọn èèyàn ń fọpọlọ jẹun o bóyá lẹ gbọ́ àwọn èèyàn ń fi ọpọlọ wọ́n fi ń live nínú ayé èyí tí àwa náà ń ṣe yìí iṣẹ́ ọpọlọ ni nígbà kan ṣé social media wà ní ṣé social media wà nígbà kan kò sí iṣẹ́ ọpọlọ ni tẹ́ bá wo ohun tó ṣẹlẹ̀ táwọn ẹlẹ́hà yìí iṣẹ́ ọpọlọ ni àìmọye fẹ̀ẹ̀kọ́ tẹ́lẹ̀ àìmọye ẹlẹ́hà tí ń fi ẹ̀hà rẹ̀ tọrọ bárà ṣé kò sí àìmọye ẹlẹ́hà tí ń fi ẹ̀hà rẹ̀ yẹn tó ń ṣe ṣìnà ṣé kò sí àwọn tí wọ́n ń lo ẹ̀há àti àwọn tí wọn ò lo ẹ̀há ṣùgbọ́n tí wọ́n da ẹ̀há borí tí wọ́n síjú lẹ̀ délé Alhaja Kaola ẹbẹ̀ ti sọ o bí wọ́n ti sọ o torí pé inú ẹni tó ní ète jù nínú ayé àwọn obìnrin ni tí èèyàn bá ṣọ́ra tí obìnrin bá rojọ́ kalẹ̀ ẹ fẹ́ lọ gé ọkọ ẹ̀ lórí ẹ ń sọ fún wa arábìnrin kan wà nù wọn tó ní skul àbí ọkọ ẹlọ́kọ rẹ̀ ò fìyà jẹ Ọlọ́run kẹ ṣùgbọ́n ṣá ìròrí obìnrin yàtọ̀ sí ìròrí ọkùnrin
nítorí kẹ́ mọ̀ nìyẹn ìròrí obìnrin ó yàtọ̀ sí ìròrí ọkùnrin. Obìnrin ò ní second thoughts, obìnrin ò ní. Ó ti yẹ yín sìn. Ǹjẹ́ ẹ mọ̀ wípé àwọn tí wọ́n ń ṣe ẹlẹ́hà ṣùgbọ́n tí wọ́n gbé ẹ̀há borí yẹn, ṣé mọ̀ pé lára àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́hà ògidì ẹlẹ́hà, ṣé pé nínú wọn a lè rí àwọn wọ́n lè connect tí wọ́n sọ pé jẹ́ ká fọ́ọ̀mù forum kan débi pé wọ́n lè máa wá ọ̀nà tí owó máa fi wọlé sọ́wọ́ wọn. Ṣé mọ̀ pé wọ́n lè ṣe àwọn tí kì í borí tó bá mú àìdí àyẹn lọ fún ẹlẹ́hà tó jẹ́ pé ó ń borí, wọ́n lè lo afẹ́nú yẹn. Ó bùn wọn lọ́wọ́ ni because ọlọ́run ní kò sí àti alisuna àtàlájà Kaola kò sí ẹnìkan, ọlọ́run nìkan lọ́ba tó lè ṣàlàyé ohun tí ń bẹ láàrin òkùnkùn. Torí agbọ́n ń ṣẹ́, oyin ń ṣẹ́, ojú olóko sì ní kùgùlùkùgùlù yìí. Ìyá ń Kaola wọ́n ń fi ọlọ́run àti ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àti alikurian igun ìyá Kaola òun fi ń búra. Wọ́n fi ń bú ara wọn tó ń búra gan tààrà. Àwọn alisuna arákùnrin tó jẹ́ moderator yẹn, òun náà tún búra, ó ń fọ ọlọ́run àti ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àti alikurian ó fi ń búra. Ṣùgbọ́n inú ìbúra tiẹ̀ mo rí ìbúra kan, kì í ṣe pọ́ dàrẹ́tì búra síra rẹ̀. Ọ̀sánbì kan ó ní tó bá jẹ́ pé ń ṣe lòun fi ń tàbùkù ìyá Kaola tí kì í bá ṣe pé òun ń ṣe nítorí ẹ̀sìn sẹ́tìrì. Ó ní tí kì í bá ṣe pé òun ń ṣe nítorí ẹ̀sìn. Torí bí arákùnrin yẹn ti ń sọ̀rọ̀ yẹn, ó fẹ́ dàbí pé òun àti ìyá Kaola wọn ọ̀rẹ́. Tẹ́ bá wo bí ọkùnrin ṣe ń present òun àti ìyá Kaola wọn ọ̀rẹ́, gbẹ̀mí ṣe rí o wọn ọ̀rẹ́. Wàhálà wà láàrin àwọn méjèèjì, ó ti yé yín. Ṣùgbọ́n ìgbà tí kódà tó bá tún fẹ́ wò dáadáa, ọ̀rọ̀ yẹn ó pakasọ o. Ẹ dákun ẹ jẹ́ kí n pè yín o. Ẹ má wò wọ́n ràn. Ní mi pòwe lákọ̀ọ́kọ́ wípé tá a bá ní kí wèrè ó sòkú ìyá ẹ̀ bó ṣe fẹ́, yóò bà nǹkan jẹ́. Bàbá wa Ṣéwù Adam Ayelori ní Mọ́ríkàs Lágége, ẹ dìde, ẹ dákun torí ọlọ́run torí ànábì wa Muhammad sallam, ẹ dìde. Ẹ má wà àwọn ará bí yìí ràn. Ṣé wọ́n sọmọ ìyá wa náà sì ni? Ṣé Islam pé méjì ni? Torí kò yé mi. Bàbá wa Ṣéwù Àdáńgbá ó ti yá, ó ti délẹ̀ o, ó ti délẹ̀ o. Torí tẹ́ ẹ bá tètè falẹ̀ mọ́ eléyìí, àwọn arábí yóò ba ẹ̀sìn jẹ́ o. Ẹ má jà tanra wa jẹ. Ẹ̀yin bàbá wa lágbàjì, ẹ má wòran, ẹ má dákẹ́, ẹ má sùn. Ẹ̀yin bàbá wa Ṣéhù Ṣẹ̀yẹ, bàbá wa Ṣéhù Ọlọ́run Ṣẹ̀yẹ, ẹ má wò wọ́n ràn o. Ẹ dá sọ̀rọ̀ yìí, àbí sí bá sì máa wòran lọ́rẹ̀ẹ́ ni. Ẹ̀yin bàbá wa Ọlọ́run gbọ́, èmi ń pè yín ni o, mo ń pè yín ṣàkíyèsí. Ẹ má jà tanra wa jẹ.
gbogbo ẹ̀yin oníwàásí àgbáyé ẹ ti sùn. Ẹ ti sùn, gbogbo ẹ̀yin oníwàásí àgbáyé ẹ ti sùn ni. Bàbá wa Sheikh Muideen Bello Ajani, bàbá ẹ má dákẹ́, gbogbo ẹ̀yin oníwàásí àgbáyé ẹ má sùn, ẹ dá sọ̀rọ̀ yìí o. Mo kọ́kọ́ sọ fún wa lákọ̀ọ́kọ́ wípé ẹ jẹ́ kákọ́ wò ó ná orí social media ẹ wá ń jà igun kínní àti igun kejì ẹ wá ń bọ́ sórí social media ẹ mọ̀ pé ẹ fẹ́ yẹpẹrẹ ẹ̀sìn ni. ohun tí ọ̀pọ̀lọpọ̀ ń wò tẹ́lẹ̀ bí ohun tó jẹ́ pé yes òun lè fẹ́ sọ di yẹpẹrẹ yìí o, ṣùgbọ́n mo mọ̀ yí pé wàláhì ẹ̀ lè sọ lọ́hùn di yẹpẹrẹ àfi tí àwa èèyàn bá sọ ra wa di yẹpẹrẹ nínú ayé. ṣé ẹ̀sìn ẹ̀ ń dáàbò bo ẹ̀sìn ni àbí ẹ̀ ń yẹ̀yẹ́ ẹ̀sìn? ṣé ẹ̀sìn lẹ̀ ń jà fún ni àbí jọ yín? ṣé jọ yín lẹ̀ ń jà fún àbí ẹ̀sìn tí o gbàgbé dání tá a mọ̀ sí Islam? Because kò yé mi. ẹ wo gbogbo tẹ́ ń fà. ẹ wo nǹkan tẹ́ ń fà. kí ló dé? àwọn ẹlẹ́ka tẹ́ ń wò yìí náà wọ́n jẹ́ màláìkà ni. èèyàn bíi wa náà làwọn ní bọ́ da ẹ̀há borí ni. ọ̀dà ẹja ń mẹ́rin wa ẹ̀yin àlìsúnà nínú fídíò tẹ́kọ́ gbé jáde program tẹ́kọ́ gbé jáde tẹ́fi collect àwọn ẹlẹ́hà jọ padà láwọn ẹlẹ́hà tí wọ́n lọ sílé Alhaja Kaola. sẹ́mọ̀ yìí pé àbá kan sọ̀rọ̀ ó ní pé ìgbà tí àwọn ẹlẹ́hà yìí wá ìyẹn lóhùn sọ fún pé ẹ máa rìkọ́ọ̀dù àwọn arábí yìí o because ẹ lè má rí wọn mọ́, ẹ lè má rí wọn papọ̀ mọ́, ẹgbọ́n gbà tó sọ. ṣùgbọ́n ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ àwọn àlìsúnà tí wọ́n ṣàwárí gbogbo ẹlẹ́hà yìí. báwo lẹ ṣe ṣàwárí wọn? báwo lẹ ṣe ṣàwárí àwọn ẹlẹ́hà yẹn gbogbo wọn tẹ́ fi lè kó wọn jọ padà? a já sí wípé to my knowledge ọmọ a já sí wípé àwọn ẹlẹ́hà yìí àtàwọn tí wọ́n tẹ́gbẹ́ wọn ò ń ṣẹlẹ́hà tí wọ́n da ẹ̀há borí wọ́n ní àjọsọ tó kúnná láàrin wọn. wọ́n ti mọra wọn already, wọ́n ti form group. ẹ má jẹ́ àtànra wa jẹ, àwọn ẹlẹ́hà yìí ti form group. wọ́n ti form group ni. ló jẹ́ kí wọ́n ríra wọn tí ẹ̀yin àlìsúnà tẹ́ fi lè sá gbogbo wọn jọ pátápátá. ohun tẹ́mi gbìyànjú láti jẹ́ kó yé yín ni pé ṣé ó tọ̀nà sá kọjá pé orí social media láti máa ṣe fàákájà nínú Islam? ṣé ẹ̀sìn wa nìkan ní bẹ́nu ayé ni? ṣẹ́sìn Islam nìkan ní bẹ́nu ayé ni? ẹ̀sìn Islam nìkan ní bẹ́nu ayé ni? àwọn ẹlẹ́sìn yòókù ń wò wá àbí wọ́n ń wò yín ni? ṣé wọ́n ń wò yín ni? rani ẹ̀rí sátán alágídí wọn ti pọ̀ jù. wọ́n máa fún yín ní àwọn orúkọ oríṣiríṣi, àwọn orúkọ tí ò yẹ kan fún yín, àwọn orúkọ tí ò dáa ni wọ́n máa fi sọrí yín. wọ́n máa ta yín ní súnà àwọn orúkọ tí ò dáa. igun méjèèjì nísìn títa ni ká tẹ́wọ́ gbà. ṣé àwọn àlìsúnà ni wọ́n ń sòdodo àbí ìyá Kaola ní ń sòdodo? igun wo ní ń sòdodo náà méjèèjì? igun wo ni ká gbàgbọ́
igun wo ni ká pè lónírọ́ ṣùgbọ́n gẹ́gẹ́ bí òye tèmi gbogbo ìdáhùn sí lórí social media yìí gẹ́gẹ́ bí òye tèmi ọ̀dà pẹ́ ọlọ́run ọ̀yọ́nu sí ọlọ́run ọ̀yọ́nu sí ẹ ti wà nǹkan kan ṣe láàrin ẹ̀yìn àlìsúnà àtàlájà Kaola pẹ̀lú ohun tẹ́ǹsọ̀ yìí nǹkan kan ṣẹlẹ̀ ni tàbá pè pé bóyá ẹgbá sọ́ọ̀tì fọlájà Kaola gan àpọ̀n pẹ̀lú ohun tẹ́ǹ gbé kalẹ̀ fún wa yìí ó ti pọ̀ jù kí ló dé kí ló lè tó yìí sọ́tọ̀ súnà ni kò tọ́ èmi ò rò pé lè tọ́ súnà o àwọn òkè wú o àwọn òkè wú àfa ṣùgbọ́n kò dáa lórí social media ní ohun tí ó lè tán láyé tí àwọn àrọ́mọdọ́mọ tí wọ́n sì máa tí social media bá sì wà àrọ́mọdọ́mọ máa wo gbohun tẹ́ ń ṣe báwo ni wọn ò ṣe ní máa yà kónú Islam wọn alágídí ni wọn máa ta yín sínú orúkọ tí ò yẹ kẹ́ jẹ́ láyé ó ti yé yín nítorí kíni nítorí àwọn ẹlẹ́hà ẹ tún gbé second video jáde àti rí ìtẹ́ fi kó wọn jọ tẹ́ fi mọ̀ yí pé àwọn kan wọn ṣe ẹlẹ́hà àwọn kan ògidì ẹlẹ́hà ni wọn a rí yẹn ẹ tún máa gbé mi jáde níbi tẹ́ ti kó wọn padà tẹ́ ń jẹ́ kó yà pé kódà account níbi tẹ́ ń gbé ṣiṣẹ́ ìwà dídé account number tó fi ń gbowó wọlé ó ti wà ní àkóló yín pé kò sí ohun tẹ́nìkan lè sí lórí account number yẹn láì jẹ́ pé wọ́n rí ẹ̀yin. because tàbá ń sọ̀rọ̀ ká máa wọ́n tàbá ń ta ká máa tọ̀ tàbá kọ̀ tá a bá tọ̀ ẹran dín ní ọ̀yà. ẹ wá ń pè pé ọ̀yà yàrá mọ́nì torí wà ló líìdì wọn kí ló fà á tíyẹn sì fi líìdì wọn torí pé ó ti bá Kaola ṣiṣẹ́ rí ẹ wá lóun jẹ gbèsè ẹ wá lè yan bá a san 200,000 gbèsè tó jẹ nínú ọ̀rọ̀ yín bíi first video yín ẹ ń fi àwọn bíi mẹ́ta kan hàn wá moderator àtàwọn méjì kan pé ẹni foundation tí ẹ máa fi assist àwọn ẹlẹ́hà ṣé ẹ mọ̀ ìyá Ramoni àbí ìyá Ramoni ọmọ ṣé ìyá Ramoni ibẹ̀lẹ́hà ni ṣé kò mọ̀ ẹ̀yin foundation sí ni débi pé kó wá sunkún bá yín bóun jẹ gbèsè ṣé báwọn ẹlẹ́hà mọ́ra wọn ọ̀dà nínú àwọn ẹlẹ́hà tẹ kójọ yìí àwọn tí wọ́n à ń sọ̀rọ̀ wọn yìí ẹ sọ fún wa àwọn wo ló ti benefit nínú foundation ẹnì kọ̀ọ̀kan yín ẹ ṣàlàyé yẹn náà kó yé wa o báwọn ọ̀rọ̀ ló sì máa mọ́ nìyẹn ẹ ṣàlàyé yẹn náà kó yé wa nínú àwọn ẹlẹ́hà bíi 50 ọ̀dà bíi 32 kì bá jẹ́ 37 kì bá jẹ́ 40 kì bá jẹ́ 50 ẹlẹ́hà àwọn òǹkàṣà ní gbogbo wọn nínú àwọn 32 tẹ́ ẹ sọ yìí tàbí 50 tàbí 40 kíní kan tẹ́ ẹ sọ yìí náà ẹ̀yin alisuna moderator yẹn tó sọ pé òun ní foundation kan àfáà yìí náà ní foundation kan àfáà yìí náà ní foundation kan tí àwọn fi ń assist àwọn ẹlẹ́hà lábẹ́lẹ̀ tẹ́nìyàn mọ̀ ẹ dákun ṣé ìyá Ramoni kò sínú ẹlẹ́hà ṣé kò mọ̀ ni tó bá pẹ̀ bá ń assist àwọn ẹlẹ́hà lódodo ó yẹ kí information yẹn kó circulate gbogbo ẹlẹ́hà ni tí ń bẹ ní gbòòrò ìlú Ìbàdàn ó yẹ kí information yẹn circulate pé àwọn organisation kan wà nínú àwọn àlìsúnà o tí wọ́n ń ṣe ìrànlọ́wọ́ fáwọn ẹlẹ́hà o kátó wá pé àwọn ẹlẹ́hà tí wọ́n ń bẹ lẹ́yìn odi ìlú Ìbàdàn bíi Ògùn Ọ̀yọ́
Ọ̀ṣun, Oǹdó, Èkìtì, Èkó. Ó yẹ kí àwọn tó wà nígboro ìlú Ìbàdàn ó yẹ kí wọ́n lè mọ̀. Ẹni ẹlẹ́ẹ̀kejì, inú àwọn tó lọ sílé Alhaja Kaola tí wọ́n lọ tọrọ owó yìí tó fi gbóhùn sáfẹ́fẹ́ tó fi ń ké gbàjarè, ẹni mélòó ló benefit nínú foundation tìyín náà? Ẹni mélòó ni? Dẹ́bá lè mẹ́sì rẹ̀ wá yóò dà púpọ̀. Torí tó bá yẹ pé nú àwọn bíi 30 something tí ẹ kó jọ yìí tí wọ́n hùwà àbàjẹ́ yìí, tàrí pé ìwà àbàjẹ́, ìwà àdójútì, ìwà tí ò da, ìwà tó rùn lójú, tó rùn létí, tó tún rùn nímú ni. Kí ẹlẹ́hàá ọmọ apá àwọn náà ń tọrọ owó, ẹjọ́ o, ẹ ṣàánú àwọn o, nǹkan ẹlòmíì ń fẹ́ ha jalè. Gúrúùpù làwọn pípù yìí. Gbogbo kọ́sì ń béèrè tá ń béèrè yìí, ẹ sọ fún wọn pé dá ẹ̀yin wo lẹ di benefit nínú organisation wa láàfin assist Eleha. Ẹ sọ àárí ẹ gbé wọn jáde nínú àwọn 32 yìí, nínú àwọn tẹ́ ẹ kójọ yẹn, ẹ gbé wọn jáde. Báwọn ọ̀rọ̀ sì máa mọ́ nìyẹn. Tẹ́ bá gbé wọn jáde, á wá mọ ìbéèrè tẹ́ ká máa bèè lọ́wọ́ ọrú wọn. Kí ló dé nígbà tẹ́yìn bá benefit nínú organisation táwọn àwọn foundation táwọn àfáà yìí ṣe yìí? Kí ló dé yìí wọ́n sọ fún yàrá mọ́ni? Kí ló dé ẹ̀ sọ fún àwọn míì náà tí wọ́n tún ń ṣe ohun tí ọ̀dà tẹ́ fi kóra yín lọ sílẹ̀ Alhaja Kaola? Ẹ máa mí ṣe wá, ẹ mọ́ láyé wá. Èmi ọmọ àwọn àlìsí náà rí o, mi ì sì mọ Yanpanyanrin Kaola rí láyé mi. Mi ò mọ̀ rí, kò sí, wọn ò rí mi rí, èmi náà ò rí wọn rí, ju pé bóyá kárí wọn lórí social media. Ṣùgbọ́n ẹ jẹ́ ká fún ọ̀rọ̀ ní traces, ẹ jẹ́ fún ọ̀rọ̀ ní traces, òun ló lè dájú. Tá a bá fún ọ̀rọ̀ ní traces, ọlọ́màjẹ kẹ́ ba ẹ̀sìn jẹ́, ẹ̀ sì lè bẹ̀sìn Islam jẹ́. Ó di yé yín. Ọ̀rọ̀ yìí fẹ́ dàbí ọkọ àtìyàwó tíyàwó rẹ̀ àbí tọkọ rẹ̀ bíyàwó rẹ̀ sì ni tó ń ṣe sìná. Ṣùgbọ́n ṣá tí àti sọ fọ́kọ jáde tí ò ní yá, sẹ́kù yóò máa kanra mọ́ ìyàwó yẹn ni. Tàbí ọkọ tí ń ṣe sìná tí ìyàwó sì ń ka, ṣùgbọ́n tíyàwó yìí tí kò dẹ̀ fẹ́ kọkọ yìí sílẹ̀, sẹ́wọ̀n pé ìṣonú ẹ̀kú náà nǹkan yìí. Gẹ́gẹ́ bọ́rọ̀ yìí ṣe rí nìyẹn. Ẹ̀yin àlìsúnà ẹ̀ ń bá Alhaja Kaola fa nǹkan kan, ẹ jẹ́ kó yé gbogbo ẹ bá mọ̀ pé ẹ bá kú fẹ́ bá gbogbo ẹ fẹ́ fọ́ lójú, ẹ kúkú sọ gbogbo ẹ̀. Mi sọ pé ẹ̀ ń bá dọ́rẹ̀ ẹ̀sìn náà kọ́ ni mò ń sọ o, ẹ̀yin lẹ mọ ohun tó, ṣùgbọ́n nǹkan kan ń bẹ láàrin yín, pàápàá jùlọ àfa moderator yẹn, nǹkan kan ń ṣẹlẹ̀ láàrin yín, aáwọ̀ kan wà, disagreement kan ń bẹ láàrin yín. Òun ló jẹ́, ó fẹ́ jẹ́ pé òun ló jẹ́ kọ́rọ̀ yìí ó le tó yìí. Ó ti yé yín. Then ẹ bè lọ́wọ́ ìyá Ramoni, iṣẹ́ wo ni ìyá Ramoni ń ṣe, ọjà wo ni ń tà tí ìyá Ramoni fi jẹ gbèsè 200,000. Ẹ dákẹ́ ẹ bè lọ́wọ́ ẹ̀ pé ọjà wo ló ń tà, iṣẹ́ wo ló ń ṣe tó fi jẹ gbèsè 200,000. Kó tó wá rò pé ẹ jẹ́ kó wọ́n lọ́sọ̀rọ̀ Yanpanyanrin Kaola nítorí pé òun ti bá Yanpanyanrin Kaola ṣiṣẹ́ rí, àbí Alhaja Kaola
nítorí pé òun ti bá Alhaja Kaola ṣiṣẹ́ rí ẹ jẹ́ kó wọn lọ bá tó fi wá múra wọn lọ ṣe rí pé àwọn ẹlẹ́ha yẹn wọ́n ní group àwọn náà fọ́ọ̀mù foundation kan ni o wọ́n fọ́ọ̀mù group a lè pè ní group a lè pè ní foundation bá sì pè ní foundation náà àpọn àti group àti foundation wọ́n ti kóra wọn jọ àwọn dáhùn pé wọ́n kàwé láàrin wọn yìí wọ́n mú wọn sí ni o wọ́n mú wọn sí ni ó ti yé yín sìn ṣùgbọ́n èmi ò rò pọ́tọ́ súnà o mi ò rò pọ́tọ́ súnà èmi ò rò pé ọ̀tọ̀ súnà rárá kí ẹlẹ́sìn Islam kẹ́ máa tú àṣírí ara yín sí orí social media ó tìyàn lójú ọlọ́run gbọ́ ọlọ́run ó tìyàn lójú ohun tó tìyàn lójú jolè lọ àsótún wà ẹ wá láwọn èèyàn ń sákò nú ẹ̀sìn Islam báwo lẹ̀hún yóò sì ní sákò nú ẹ̀sìn Islam èyí tẹ gbẹ́sìn táwọn ògẹ́ bíi aṣáájú ṣe é dúore ẹ wá ń tú àṣírí ẹ wá ń tú àṣírí ara yín síta ẹ dúná ẹ má jẹ́ akọ́bọ̀ ẹ má jẹ́ ká kọ́bọ̀ ẹ dákun ẹ bá stop tẹ̀ ń sọ yẹn ẹ̀yin alùsínà ẹ stop ẹ o mo rọ̀ yín ẹ stop ẹ ẹ̀yin alùsínà ẹ dákun níbi ẹgbẹ́ bá dé yìí ẹ stop ẹ Alhaja Kaola ẹ stop ẹ ìyá Ramoni wá ń sunkún òun lọ bẹ̀ ní bóyá kábíyèsí ọlọ́run kò sẹ́ni tí ò lè ṣàǹfààní fún yàn ṣùgbọ́n ohun tí mo kàn rí tí Yanpanyanrin Kaola ṣe tó kù díẹ̀ kàtó torí pé bíbélì sọ fún mi ó ní ẹ má ṣe dá ẹnikẹ́ni lẹ́jọ́ tèmi ní ìdájọ́ gbogbo ìdájọ́ sì ń padà bọ̀ lọ́dọ̀ mi èmi kì í dáyàn lẹ́jọ́ o ṣùgbọ́n ẹ jẹ́ á sọ mistake tí èèyàn bá ṣe jẹ́ àsọ mistake ẹ̀ Alhaja Kaola wàláì ní tilẹ̀ tọ́lọ́hún ẹ̀yin lẹ fẹ́ fa gbogbo awuyewuye yìí ẹ̀yin lẹ fa awuyewuye yìí kalẹ̀ o ìdí tí mo fi sọ pé ẹ̀yin lẹ fa awuyewuye kalẹ̀ ni pé wọ́n ní oore tí ọwọ́ ọ̀tún bá ṣe fòsì àbáwọn lẹ́nu sọ wọ́n ń pòwe yẹn kọ́ pamọ́ ni ìgbà táwọn ẹlẹ́ha yìí wá bá yín wàláì kò yẹ kẹ́ gbé wọn sórí social media wàláì kò dáa wàláì bí ìgbà tẹ́yìn náà yẹpẹrẹ ẹ̀sìn Islam ni kò yẹ kẹ́ ṣe bẹ́ẹ̀ o ní tilẹ̀ tó lọ́hùn wàláì kò yẹ kẹ́ ṣe bẹ́ẹ̀ ẹ mọ̀ pé tó bá ti pé wọ́n kò sí ẹ̀há lórí wọn ọ̀tọ̀ nìyẹn ẹnìkan ò ní mọ̀ bóyá mùsùlùmí ni wọ́n tàbí àwọn ẹlẹ́sìn kejì tó jẹ́ mọ̀ ya wa ẹnìkan ò ní mọ̀ ṣùgbọ́n ohun tó jẹ́ tó ṣàlàyé pé tó ṣàfihàn pé mùsùlùmí làwọn eléyìí òun ni ẹ̀há tí wọ́n dàborí ó yẹ kẹ́ ẹ mọ̀ pé ohun tẹ́ ẹ ṣe yẹn yóò tabara lé yóò tabara oko ìdí àìtumọ̀ ni tí mo sọ pé mistake ńlá là lẹ ṣe wàláì kò yẹ kẹ́ wọ́n sórí social media ẹ bá wá ọ̀nà míì tàbí kí wọ́n bá tẹ́ lè ṣe tẹ́ pé 200,000 ẹ bá lè fún wọn because ogbó tó ń gbà náà ń ṣe ìwúrọ́ làwọn ń gba 30 ń gba 20 ń gba 50 ẹ̀yà owó èyí tí sọ́dọ̀ àwọn ẹlẹ́hà yìí tí ẹ bá ṣe yí pé àwọn náà
sọ́lá wọn ni kọ́ làwọn náà tó yẹ ni wọ́n ń sọ̀rọ̀ yẹn mú wò pé ní tó ń ṣe yóò dà lójú táyé níta gbangba àgbà àsálà ó lè jẹ́ kí ẹ̀sìn Islam kó sú ọ̀pọ̀lọpọ̀ wàláì sọ́sìláwà wàláì ohun tẹ́ sí tó kù díẹ̀ kàtó nìyẹn ohun tẹ́ bá nílẹ̀ bá fún wọn kò sí ètò lè bá àwọn kò sí ètò lè tọrọ fún àwọn obìnrin generally káwọn obìnrin kan bá yín sìn kó kóra wọn jọ kí wọn lè tọrọ owó fún wọn kò sí ètò lè fún wọn tó lè là wọn bí kò ṣe pé kí wọn ṣiṣẹ́ yàrá mọ́ nísìn ọjà oníta tó fi ń jẹ gbèsè 200,000 ọkọ̀ rẹ̀ òṣìṣẹ́ ni ọkọ̀ rẹ̀ kò níṣẹ́ ni ẹ jẹ́ kí ra mọ́rán sàlàyé fún wa bó sì jẹ gbèsè 200,000 sẹ́yìn ẹ̀rígbó ní bá òun jẹ gbèsè tó jẹ yìí ó ṣe ti kọ́ ẹ́ pé òun ló instigate àwọn ẹlẹ́hà kọ̀ọ̀kan lọ kí wọ́n tó kóra wọn jọ ó possible ẹ ti yẹ yín sìn ẹ dákun o igun kínní àti igun kejì ó ti tó because tá a bá ṣọ́ra sẹ́wọ̀n pé ohun tẹ́ ẹ̀ ń sọ yìí ohun tẹ́ ẹ̀ jọ ń fà yìí wọ́n lè lò against Islam lọ́la torí ìtàn sọ̀rọ̀ ẹ o wọ́n gbàgbé o wọ́n bá ṣe lónìí ìtàn lọ́la o ohun tẹ́ ẹ̀ jọ ń fà yìí wọ́n lè lò against Islam lọ́la ronú débẹ̀ ni ẹ dákun mo tún pè yín lẹ́ẹ̀kan sí ẹ̀yin àgbààgbà nínú ẹ̀sìn Islam mo tún pè yín o bàbá wa Shehu Adam Ali lórí ní Morikas lágége ẹ dìde o ẹ paná ọ̀rọ̀ yìí bàbá wa Shehu Adangba ẹ paná ọ̀rọ̀ yìí o ẹ̀yin bàbá wa Lágbàjì ẹ paná ọ̀rọ̀ yìí o ẹ dákun torí Ọlọ́run ẹ pe àwọn igun méjèèjì yìí ẹ bá wọn sọ̀rọ̀ ẹ bá wọn ṣèpàdé ẹ má gbé sórí social media mọ́ ẹ̀yin bàbá wa Ọlọ́run ṣẹ̀yẹ ẹ̀yin bàbá wa Shehu Ọlọ́run ṣẹ̀yẹ ẹ dákun ẹ dìde ẹ paná ọ̀rọ̀ yìí ẹ pè ẹ connect ara yín ẹ̀yin bàbá wa Ọlọ́run gbọ́ ẹ dìde o gbogbo èèyàn oníwàásí àgbáyé mo pè yín lẹ́jọ́ ni o ẹ dìde sọ̀rọ̀ yìí o ẹ dìde sọ̀rọ̀ yìí o ẹ dákun torí Ọlọ́run ẹ dìde sọ̀rọ̀ yìí o ó tó bó bá dorí olúfimọ ìyẹn fi mọ ni ó tó gẹ́ Ọlọ́run gbọ́ ó ti tó ẹ̀yà lè súnà ẹ má wá sórí social media mọ́ lórí ọ̀rọ̀ yìí Alhaja Kaola igun tọ̀dọ̀ yín náà ẹ stop ẹ pè pàdé lábẹ́lẹ̀ ẹ sọ ẹ dákun torí Ọlọ́run mo fi Ọlọ́run mo fi bẹ̀yìn tó bá ṣe pé lótìtọ́ àti lódodo tó bá ṣe pé ìbẹ̀rù Ọlọ́run bá ń bẹ lára yín tẹ́sí gbà pé wà láì kò sẹ́lòmíì mọ́ lẹ́yìn ilẹ̀ àfọlọ́run ọba tó sì lágbára ju gbohun tó lágbára lọ ni tó bá ṣe pé bá gbà bẹ́ẹ̀ tẹ́sí gbà nábì wa Muhammad sallallahu alaihi wasallam tẹ́ bá gbà á gbọ́ gẹ́gẹ́ bí òjíṣẹ́ ẹ stop ẹ má gbé wá sórí social media mọ́ ó tó gẹ́ gbogbo ẹ̀yin àbáwá tí mo pè àtẹ̀yìn tẹ aṣáájú ẹ̀sìn ẹ dákun torí Ọlọ́run ẹ dákun ó tó ẹ jẹ́ kí n ṣe kọ̀ ní iná Ọlọ́run àwa dẹ́ ń wò yìí a ní sẹ́gmẹ́ǹtì kan tá a pè ní sẹ́gmẹ́ǹtì alárinà àwọn tí ń wọkọ̀ tí ń wọ́yàwó ẹni tí ń wọkọ̀ tí ń wọ́yàwó tí èèyàn bá ti wọ 40 ó ti bẹ̀rẹ̀ sí dàgbà ohun tí ò sí tẹ́lẹ̀ yọ̀ ń bẹ̀rẹ̀ sí ṣe
Agbara tó bá ń pé 50 kò gbọ́dọ̀ dásùn mọ́, kò gbọ́dọ̀ máa dásùn kí bá àjọkùnrin bá àjọbìnrin. Ó wá ń wọkọ̀ wáyàwó ni má wo rẹ̀ ràn ìyẹn pè wá ẹ chat pẹ̀lú mi. Lọ́dún tó kọjá yìí Ọlọ́run ló mọ iye ìgbéyàwó tí tá a ṣe, ẹ má jẹ́ àtànra wa jẹ. Ọlọ́run ló mọ iye ìgbéyàwó tá a ṣe lọ́dún tó kọjá yìí. Ọlọ́run ló sì mọ iye ìdílé tó ti túká tọ́lọ́run tó wá so padà. Ọlọ́run nìkan lè ṣàlàyé ló lè sọ, àwa ò mọ̀, ṣùgbọ́n tọ́lọ́run ń lò wá fún nìyẹn ká sẹ́tù ìdílé. Ìpè àlàáfíà là máa ń pè. Òun wọkọ̀ wáyàwó ẹ pè mí. Kódà mo ti parí láti Nàìjíríà, mo parí ìjà fún wọn ní London láti Nàìjíríà. Kò sí, mo parí ìjà ní London mo sì wá Nàìjíríà. Ọlọ́run ni o, èmi kọ́ o. Bákan náà ni sẹ́gmẹ́ǹtì ọmọ òrukàn a máa ń gbìyànjú láti máa ṣe àwọn ìrànlọ́wọ́ fáwọn ọmọ òrukàn. A máa ń gbìyànjú láti máa ṣe fáwọn ọmọ òrukàn. A sì nílò ìrànlọ́wọ́ ẹ̀yin èèyàn. Àwọn nǹkan tá a gbé lọ́wọ́ nìyẹn o. Ká tún ìdílé ṣe, ká pèpè àlàáfíà. Àwọn ọmọ òrukàn ìwọ tó bá tó jẹ́ pé wàláhì Ọlọ́run bá fọ́tò ẹ lọ́kàn láti ran ọmọ òrukàn lọ́wọ́, ẹ bá mi chat tàbí kẹ́ pè nọ́mbà yìí 070 63 53 7883 070 63 53 7883 nọ́mbà mi nìyẹn. Ẹ bá mi chat, máa dá yín lóhùn. Òun wọkọ̀ wáyàwó, ẹ bá mi chat. Ó wà ní London, ó wà ní UK, Christ wà láàrin wa àti ìyàwó rẹ nínú ilé yín, ká sì ra bá yín parí ẹ̀. Ẹ bá mi chat, máa dá yín lóhùn lágbára Ọlọ́run. Bá mi chat, kò síbi tọ́wọ́jà ìrìn òde. 070 63 53 7883 òun ni nọ́mbà wa, WhatsApp nọ́mbà wa nìyẹn. Rere ni wọ́n ṣe wọn ò ní ṣe ká, rere lèmi ò ṣe mi ò ní ṣe bí, rere ni wọ́n ṣe wọn ò ní ṣe ká, bíre bá di bí ìpàdé dọ̀hún o. Mo wí mo sọ, àbọ̀ mi rèé tonílé tàlejò. Mo fàsìkò yìí dágbére pa ó fìrè pàdé, ogun rọ́jú jẹ rọ́jú mo ò ní ṣẹlẹ̀ lọ́ọ̀dẹ̀ kó wá wa. Èmi lọmọ tẹ́lẹ̀ nkẹ́ ọmọ àbẹ̀jọyè, ọmọ àbẹ̀jọ́sù kọ́ ọmọ olúkọ́ ajagun ọmọ èrè níjòmù. Èmi lọmọ agún larí gẹ́ òrè egun tó lọ́wọ́ tí ìfẹ̀nugbẹ́bọ bàgẹ̀bàgẹ̀ lẹ́yẹ olùfọ̀n. Èmi lọmọ agún òsákẹ́ ọmọ ogún ọkùn bígún bá jí alẹ́ gẹ́ngẹ́ aláruru aníyọ̀ bàjá aláruru abòlé bàgẹ̀bàgẹ̀. Olúfúnṣọ́ Adéjàre lèmi jẹ́ Adérójú ọmọ Ògúndìran ọmọ Aríkéwú sayé eré. Orí mi tètè wá dọlọ́rọ̀ orí mi, bí mo bá jí máa fọwọ́ gbárí mi mú o. Orí mi tètè wá dọlọ́rọ̀ orí mi.